Listen to your zodiac signs daily predictions for today, Monday, March 10, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Monday, March 10 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí lónírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20, lénìí ó ṣeéṣe kí ẹ fẹ́ pinnu kẹ́ fẹ́ gbé ìgbésẹ̀ kan tó máa mú kí iṣẹ́ yín kó gbòòrò, kí business yín kó lọ bó ṣe yẹ kó lọ. Bẹ́ẹ̀ sì ló ṣeéṣe kẹ́yin tẹ́ ń lò ràwọ̀ yìí kí ẹ ráwọn tó ṣe é pọ́n máa fi owó, wọ́n máa fi support business yín lọ́jọ́ tòní sí rèé kẹ́ enjoy ara yín, ṣùgbọ́n kẹ́ má ṣe yayọ̀ pọ̀rọ̀ rárá. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má ṣe kórin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo, kẹ́ má ṣe nǹkan méjì papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Bákan náà sì rí àwọn nǹkan tí ẹ bá ti ń gbéṣe ní dáadáa, ẹ má ṣe sọ síta kó má bàa ṣàkóbá fáwọn nǹkan dáadáa míì tó máa wáyé. Lénìí kẹ́ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ má ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fẹ́nikẹ́ni. Kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ violet sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20, ó ṣeéṣe kí ọ̀pọ̀ yín kí múdù yín má fi bẹ́ẹ̀ dára látàrí àwọn iṣu kéékèèké tó ṣeéṣe kó wáyé láàrin ẹ̀yin àtẹni tó súnmọ́ yín lénìí. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ sì jẹ́ kí ìmọ̀lára yín kí ó dúró ṣinṣin. Bákan náà sì rèé, tí àwọn nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tí ó tọ́, kẹ́ má wulẹ̀ bọ́dà rẹpẹtẹ, gbogbo ẹ̀ pátá ló máa padà ní ìyanjú. Kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ gba àlejò èyí tí ẹ ò ti ẹ̀rọ kan tẹ́lẹ̀ lọ́jọ́ tòní. Èyí tẹ́ sì ń ṣiṣẹ́, ó ṣeéṣe kí ẹ rí challenges díẹ̀ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Bóyá mistake kan tí ẹ ò ti ẹ̀rọ kan tẹ́lẹ̀ ló ṣeéṣe kí ẹ ṣe, ṣùgbọ́n àwọn tó jẹ́ bí senior yín àbáwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ lè fẹ́ criticize yín lórí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Lénìí ẹ̀yin tẹ́ jẹ́ tajàtajà, ọjọ́ tòní máa dára púpọ̀. Èrè ń jẹ́ máa gorí ọjà yín dáadáa lénìí. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ ṣe nǹkan yín létòlétò lénìí, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, lénìí ẹ máa wà highly spiritual dáadáa. Bẹ́ẹ̀ sì ni ẹ lè máa ronú jinlẹ̀ dáadáa nípa àwọn nǹkan tí á bí ìrọ̀rùn àti àlàáfíà fún yín. Gbogbo nǹkan tó dàbí èròǹgbà tí ó tọ́ kẹ́ gbé kúrò lọ́kàn pátápátá. Ó sì dára kí ẹ ṣe fáwọn aláìní lọ́jọ́ tòní, yẹn máa bí ìfọ̀kànbalẹ̀ àti ìdùnnú fún yín. Lóòrọ̀ ọjọ́ tòní ó ṣeéṣe kí ọ̀rọ̀ owó kó fẹ́ kọ́kàn yín pòrúurú díẹ̀, ṣùgbọ́n ìyípo padà máa wáyé látàrí àwọn tó rọ̀gbà yín ká tó máa bí kí inú yín dùn, kára yín yá gágá. Lọ́jọ́ tòní àwọn responsibility yín ó ṣeéṣe kí ó increase dáadáa ní àyè iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ ṣáà ti ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún pátá. Kí ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kóhunkóhun, kẹ́ sì jẹ́ kára yín yá gágá pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22, lénìí ẹ máa ṣàṣeyọrí. Bẹ́ẹ̀ sì ni ìgboyà tó pọ̀ máa wà fún yín. Akitiyan tẹ́ ń ṣe láti ran àwọn èèyàn lọ́wọ́, láti kí ẹ̀ fáwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní á jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n tún súnmọ́ yín dáadáa, kó tún nífẹ̀ẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni títẹpá mọ́ṣẹ́ tẹ́ ti ń tẹpá mọ́ṣẹ́ láàyè iṣẹ́ yín ó ṣeéṣe kí ó bí ire fún yín lọ́jọ́ tòní. Lénìí sì rèé láti rí àwọn opportunity dáadáa lọ́jọ́ iwájú. Ẹ rí dájú pé àwọn kan tẹ́ ń ṣe lọ́jọ́ tòní ẹ ṣe lásìkò tó tó àtàsìkò tó yẹ, kẹ́ sì yanjú rẹ̀ fínífíní. Lénìí ó dára púpọ̀ kí ẹ tọ́jú owó pamọ́, tàbí kí ẹ lọ gba àwọn owó yín tó wà ń ta táwọn èèyàn jẹ yín, tàbí kẹ́ ẹ lè yá owó lọ́jọ́ tòní láti fi support business yín lọ́jọ́ tòní, kò sí wàhálà. Bákan náà lọ́jọ́ tòní kò dára rárá kí ẹ fẹ́ invite èèyàn kan láti ibi iṣẹ́ wá sí ilé, bóyá ọ̀gá yín àbí alásùnmọ́ yín níbi iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe waste àkókò kankan lórí àwọn nǹkan tí ò tiẹ̀ tọ́ rárá láti ṣe lọ́jọ́ tòní. Tó dára jù ní kẹ́ gbájúmọ́ àwọn nǹkan tó tọ́ tó yẹ láti ṣe kó má bàa fa ìfàsẹ́yìn lórí iṣẹ́ fún yín. Lénìí kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dára
kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ sì má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, ẹ sì fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn lénìí pẹ̀lú. Ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ blue rárá lénìí, látàrí pé blue jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, tí ẹ bá ti ń ní ìṣù kan láyìíká ilé yín látijọ́ mẹ́ta, ọjọ́ tòní dára láti fi yanjú rẹ̀ pátápátá. Ẹ fọgbọ́n àtòyè tó lọ fún yín kóhunkóhun lọ́jọ́ tòní, pàápàá tí ẹ bá handle situation kan láyìíká ilé yín tàbí níbi iṣẹ́. Lénìí àwọn ìbẹ̀rùbojo máa kúrò lọ́kàn yín pátá tí ẹ bá lè ní ìgboyà. Lénìí kẹ́ kíyèsára, kẹ́ ṣọ́wó ná, kẹ́ má ṣe náwó lórí àwọn nǹkan bí ọtí àbí egbògi olóró lọ́jọ́ tòní, kò dára. Tòwó ṣeéṣe kó ṣàkóbá fún ìlera ara yín, kó sì ṣàkóbá fún ọ̀rọ̀ owó náà. Lénìí ó dára kí ẹ rí dájú pé ẹ complete àwọn task tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní láì dìlé ara yín rárá. Ẹ má ṣe lẹ́ fẹ́ sùn kankan síwájú àbẹ́ ń procrastinate kó má bàa bí ìṣòro lọ́jọ́ iwájú fún yín. Kẹ́ kíyèsára, ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ wà determine, kẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ báwọn èèyàn ṣe lénìí, kí ẹ sì rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ maroon sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ó ṣeéṣe kí iṣẹ́ pọ̀rùn yín dáadáa lénìí, kí nǹkan pọ̀ lọ́rùn yín dáadáa tí ẹ fẹ́ ṣe, ó sì lè fẹ́ jẹ́ kẹ́ wà confuse bákan. Gbogbo nǹkan máa yí padà láìpẹ́ láì jìnnà. Bẹ́ẹ̀ sì lẹ máa rá opportunity dáadáa lọ́jọ́ tòní. Àwọn challenges tó bá wáyé kí ẹ kojú rẹ̀ máa padà rí pé ṣàṣeyọrí lórí rẹ̀ pátápátá. Tí ó bá dàbí ìgbà pé ó rẹ̀yìn àbẹ́ ń feel too stressed, ó dára kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọmọdé, látàrí pé wíwà pẹ̀lú wọn máa bí kí inú yín dùn, kára yín sì yá gágá. Tí ẹ bá ní fanfà kan lórí ọ̀rọ̀ owó àbí ẹ ní nǹkan kan tí ẹ jọ ń jà sí lórí ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní pẹ̀lú èèyàn, ẹ̀yin ló máa fẹ́ padà já mọ́ lọ́wọ́ lọ́jọ́ tòní. Nǹkan máa lọ dáadáa ní àyè iṣẹ́, ṣùgbọ́n ẹ má ṣe ní ẹ̀yin yára gbégbèsè àbí yára pinnu láláì jẹ́ pé ẹ ronú jinlẹ̀ dáadáa, tàbí ẹ̀ ń jump into conclusion ní kíákíá kó má bàa bí problem díẹ̀ fún yín láàyè iṣẹ́. Ó ṣeéṣe kó lólùfẹ́ yín kí wọ́n sọ ọ̀rọ̀ kan tó ṣe pé wọ́n wulẹ̀ mean ẹ̀ lọ́jọ́ tòní, téyì sì lè fẹ́ ṣàkóbá fún yín díẹ̀ lọ́jọ́ tòní. Lénìí kí ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, ẹ má ṣàṣejù lórí ohunkóhun, kí ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, kẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí, kẹ́ sì jẹ́ kára yín yá gágá, kẹ́ má ṣe wá tún wá jẹ́ kí ara wá ya yín ju bí ó ti ṣe yẹ lọ. Ẹ fi ọgbọ́n àtòyè kún ohunkóhun lọ́jọ́ tòní. Ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ black rárá lónìí, látàrí pé black jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, lénìí ó ṣeéṣe kí ẹ wà distracted nípa àwọn èròǹgbà ọkàn yín, tó ṣe pé èròǹgbà ọkàn yín máa pín yẹ́lẹyẹ̀lẹ, téyì sì lè fẹ́ ṣàkóbá fún bẹ́yẹ fẹ́ focus lórí nǹkan tẹ́ fẹ́ gbájúmọ́ lọ́jọ́ tòní. Lénìí kẹ́ rí dájú pé ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún pátá. Èyí máa ràn yín lọ́wọ́ láti ní agbára àti okun láti achieve àwọn nǹkan tó yẹ kẹ́ achieve. Lénìí àwọn tó jẹ́ bí sibling yín, bí ẹ̀gbọ́n, bí àbúrò, ó ṣeéṣe kí wọ́n béèrè ìrànwọ́ owó lọ́wọ́ yín lọ́jọ́ tòní. Tí ẹ bá ní kẹ́ ràn wọ́n lọ́wọ́, wá ṣeéṣe kí ìfẹ́ àfẹ́tì ọ̀rọ̀ owó yín díẹ̀, ṣùgbọ́n á tó yàtọ̀ láìpẹ́ láì jìnnà. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí, tí ẹ bá báwọn èèyàn ṣe lénìí, ó ṣeéṣe kẹ́ connect pẹ̀lú àwọn èèyàn pàtàkì, téyì sì máa tún jẹ́ kí ìbáṣepọ̀ yín dánmọ́rán dáadáa. Bákan náà sì rèé, àwọn míì nínú yín lè wò pé bóyá àwọn fẹ́ dá wà, àwọn ò fẹ́ jáde, àwọn fẹ́ wà láwọn nìkan. Ìyẹn náà dára, ìyẹn máa bí kí ìlera ara yín kó tún jí pépé dáadáa sí. Kẹ́ wá tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì rẹra yín lẹ̀ lénìí ló dára. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ó ṣeéṣe kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tí ẹni fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí dáadáa. Ẹ ṣáà ti rí dájú pé ẹ mọ́kàn balẹ̀. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín lè rí bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ kíyèsára. Ẹ rí dájú pé tẹ́ bá ń tẹpá mọ́ṣẹ́ dáadáa, tẹ́ bá rí pé ó ń rẹ̀yìn, ẹ rí dájú pé ẹ wáyè láti sinmi. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá máa jí lónìí, kò dára kí ẹ pẹ́ jí rárá, kí ẹ tètè jí ní kíákíá ní kùtùkùtù ló dára, kí ẹ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́. Ẹ wá kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń ná owó sí o, kí ẹ sì rí dájú pé ẹ fowó pamọ́ fún ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó bá jọ mọ́ personal relationship yín, ẹ má wulẹ̀ gbé lọ sí àyè iṣẹ́, ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀ láàyè iṣẹ́ rárá, kó má bàa ṣàkóbá fún reputation yín. Ó ṣeé ṣe káwọn nǹkan tí ẹ ò tiẹ̀ rò kàn rárá, bóyá sì kò tẹ́ rò pé fẹ́ sinmi, káwọn nǹkan tí ẹ ò rò kàn bí iṣẹ́ kó fẹ́ jẹyọ lákòókò yẹn, tí yín sì máa dènà de ìsinmi yín díẹ̀. Lénìí kí ẹ mú sùúrù lò, kí ẹ gbà láfíà láàyè,
kí ẹ má fọkàn sí gbogbo nǹkan tí ẹ bá ń retí pátápátá kó lè tètè wá sí ìmúṣẹ kó lè tó yín lọ́wọ́, kí ẹ má kanra mọ́ọ̀yàn kí ẹ sì má wà too blunt pẹ̀lú àwọn èèyàn rárá lénìí. Aago 9 láàárọ̀ sí aago 10:30 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ wá gbọ́dọ̀ wáṣọ white rárá lénìí. White jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ lọ́sàn gangan lénìí, ṣùgbọ́n ẹ lè wọ̀ ní alẹ́ tí ilẹ̀ bá ti dúdú. Ẹ láǹfààní láti wọ white lọ́jọ́ tòní, kò sí wàhálà. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní máa jọ́jọ́ ìrọ̀rùn fún yín o. Inú yín máa dùn, ara yín máa yá gágá, ìrọ̀rùn sì máa dé fún yín lẹ́yìn tí àwọn ọjọ́ tí ó ti lọ sẹ́yìn tó kún fún oríṣiríṣi struggle, tó kún fún oríṣiríṣi stress. Lénìí ọkàn yín máa balẹ̀, ẹ gbìyànjú láti ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Nípa ti ọ̀rọ̀ owó, ẹ máa ráwọn oríṣiríṣi opportunity tó máa jẹ́ kí ire owó kó búyọ dáadáa, tọrọ owó máa sì fi yín lọ́kàn balẹ̀. Kí ilẹ̀ tó ṣú sí rèé, ẹ máa tún gbọ́rọ̀ yín ayọ̀ kan tí á tún bí ìdùnnú àtayọ̀ fẹ́yìn àti mọ̀lẹ́bí yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tó bá jẹ́ ti yín. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 8:15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ó ṣeéṣe káwọn kùdìẹ̀kudiẹ̀ kan fẹ́ yọjú lọ́jọ́ tòní, ṣùgbọ́n ìfaradà àti ìgboyà tẹ́nílẹ̀ máa fi borí rẹ̀. Ó ṣeéṣe kí àwọn èròǹgbà tí ó tọ́ kó fẹ́ trọ́bù yín díẹ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ ṣara gírí, kí ẹ rí dájú pé ẹ ṣe exercise lásìkò tí irúfẹ́ nǹkan báyìí bá wáyé. Ìyẹn máa jẹ́ kí gbogbo múùdù yẹn kí ó yàtọ̀ pátápátá. Gbogbo àwọn èròǹgbà tẹ́ ń rò yẹn ó ṣeéṣe kó clear pẹ̀lú ṣíṣe exercise lọ́jọ́ tòní. Àwọn ohun tẹ́ ti kówó lé lórí láti jọ́ mẹ́ta ó ṣeéṣe kí ẹ bẹ̀rẹ̀ sí ní rí lára ẹ̀ lọ́jọ́ tòní. Ó sì ṣeéṣe kí ẹ gbọ́ ìròyìn kan tó máa mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Níbi iṣẹ́ sì rèé, kí ẹ má ṣe kánjú ju bó ṣe yẹ lọ. Kẹ́ rí dájú pé ẹ̀ ń wòye sí àwọn nǹkan tí àwọn míì náà ní sọ lórí ọ̀rọ̀ iṣẹ́ lọ́jọ́ tòní ṣáájú kẹ́ tó conclude. Ìyẹn ló máa bí kí ìrọ̀rùn gbalẹ̀ láàrin yín lénìí. Ó ṣeéṣe kí ẹ tún bára yín ní ìbá ẹni tí ó ń lo àkókò àti ìgbà tó ń wéṣì àkókò lórí àwọn nǹkan tí ò tiẹ̀ tọ́ rárá. Lénìí kí ẹ rí dájú pé ẹ fókọ̀sì lórí àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Off-white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ó ṣeéṣe kí agbára káká wà fún yín, bẹ́ẹ̀ sì ní kára yín yá gágá dáadáa lọ́jọ́ tòní. Àwọn akitiyan tí ẹ ti ń ṣe látijọ́ mẹ́ta á bí ìdùnnú fún yín, á bí ire fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní tún jọ́jọ́ tó dára púpọ̀ fún yín láti fi bẹ̀rẹ̀ nǹkan tuntun, ṣùgbọ́n kẹ́ kíyèsára, ẹ má yára pinnu àbí yára gbégbèsè lórí pé fẹ́ invest lórí nǹkan kan lénìí. Kí ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó ṣe bẹ́ẹ̀, tó bá sì gba kẹ́ ṣèwádìí lé lórí ṣáájú kẹ́ tó gbégbèsè náà. Lọ́jọ́ tòní ẹ máa ṣàwọn iṣẹ́ dáadáa, ẹ máa hùwà dáadáa, ṣùgbọ́n ẹ̀yin gan fúnra yín lè má fi bẹ́ẹ̀ realize ẹ̀, ṣùgbọ́n àwọn tó rọ̀gbà yín ká inú wọn máa dùn pẹ̀lú ìwàsí àti ìṣesí yín lọ́jọ́ tòní. Ó wá ṣeéṣe kí kọ́ńtíráàtì tuntun kan àbí nǹkan tuntun kan tí ẹ ń retí kí ó wọlé fún yín, ṣùgbọ́n kó má fi bẹ́ẹ̀ rí ìdí owó rẹpẹtẹ fún yín lọ́jọ́ tòní. Ó sì ṣeéṣe kí ọ̀pọ̀ yín kẹ́ fẹ́ wò pé jẹ́ ń tètè kúrò níbi iṣẹ́ kí n lọ pàdé olólùfẹ́ mi nílé, ṣùgbọ́n ó ṣeéṣe kí tráfíkì ojú ọ̀nà kí yẹn fẹ́ dìlé yín díẹ̀, kó fẹ́ ba pláàni yín jẹ́ lọ́jọ́ tòní, tàbí kí nǹkan míì fa ìdíwọ́. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa lénìí kẹ́ lè ríre gbámú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ sì pàṣírí mọ́ lórí àwọn nǹkan tí ẹ bá ń gbà lérò fún dáadáa kó lè tètè já sáyọ̀ kó já síre. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, àwọn nǹkan tó dàbí àwọn nǹkan tí ó tó ó ṣeéṣe kó kúrò nínú ìgbésí ayé yín pátápátá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sì rèé, ẹ máa wà highly spiritual, ẹ máa ní ìmísí dáadáa. Ọjọ́ tòní ó dára kí ẹ mú lọ́kùnkúndùn láti rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ṣàánú fáwọn tí ẹ bá nípá láti ṣe fún. Yìí máa ràn ìgbésí ayé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń wòye sí pa àwọn ọjọ́ mẹ́ta yìí, gbogbo ẹ̀ wà challenge fún yín láti ọjọ́ mẹ́ta. Ẹ rí dájú pé ẹ gbérò ìròyìn kúrò lọ́pọlọ yín pátápátá, kí ẹ relax látàrí pọ́jọ́ tòní máa jọ́jọ́ ayọ̀, àjọjọ́ fọkànbalẹ̀ fún yín. Lénìí kí ẹ ní ìgboyà nínú ara yín, èyí máa ràn yín lọ́wọ́ láti borí situation èyíkéyìí tó bá jẹyọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ wá múra dáadáa lénìí, kí ẹ dùn rí lójú, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ góòdù sì jẹ́ kọ́lọ̀
èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.